ẹ jẹ́ á ṣe bí ọmọ Yorùbá. Àwọn bàbá wa gbọ́n, wọ́n sì nítorí mọ́jìyà là ṣe yá mọ́jìyà lọ́fà. Àwọn bàbá wa ní ọgbọ́n àti ẹ̀kọ́ nínú tí wọ́n máa ń lò láyé àtijọ́ t'Olúwa Olódùmarè fi dáàbò bo ọmọ, aya àti àwọn náà. Ṣé mo pé láyé àtijọ́ láíláí náà lógun ti wà, ìletò a máa kó ìletò lẹ́rú, àwọn ìletò a máa dìde ogun síra wọn, ẹ̀rí wọn gbógun torí wọ́n jà sílẹ̀ tàbí wọ́n jà sí dúkìá láyé àtijọ́. Kódà láyé àtijọ́ náà lọ́lọ́ṣà ti wà tipẹ́tipẹ́, àwọn ọlọ́ṣà táwọn náà lóògùn tí wọ́n lágbára, táwọn ọdẹ ìlú ọ̀lọ́ kojú wọn, ẹni bá ṣẹ́gun ni. Ẹ̀rí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n ní òógùn ká ṣiṣẹ́ ká rówó ká làágùn ká kówó jọ. Tẹ́ bá wá kó jọ tán, òwe Yorùbá ni wọ́n ní yóò padà di ogun, yóò kọ́kọ́ di ogún tá a là tá a fi kó owó jọ, tá a kó dúkìá jọ, bóyá ara ilẹ̀ àbára mọ́tò, yóò wá di ogún ẹnìkan, bóyá ẹni tó ní tàbáwọn ọmọ rẹ̀. Ogún ni wá di ogun. Ogun bá ti wá dé, ogun lè mú ẹ̀mí lọ. Àtẹ̀yin tẹ́ ń gbọ́ mi, àtẹ̀mí tẹ́ ń gbọ́ tìdílé tìran, ogun ayé ò ní kó wa, ogun ọ̀run náà ò ní kó wa. A ní sẹ̀sí ẹlẹ́dàá wa tó dáyé tó dọ́run. Ẹ̀yin èèyàn wa, ẹ̀rí pógun ti dé nílẹ̀ adúláwọ̀ báyìí. Àwọn tó ń làágùn tó ṣiṣẹ́ tí wọ́n kówó wọn jọ, tí wọ́n ti ní ogún, yálà wọ́n ṣiṣẹ́ ìjọba wọn fẹ̀yìntì ni, tàbí ẹlòmíì tí ẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́, ẹlòmíì ń ṣe àróbọ̀ ni tó fi kówó jọ, ó ti wá dogun. Ogún ojú rẹ̀ ti dogun, ogún ti wá dogun torí ẹ̀rí àwọn alọ́nilọ́wọ́gbà, àwọn ajínigbé, oríṣiríṣi ìwà ọ̀daràn òun lọ́pọ̀ ń ta. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ orí afẹ́fẹ́ ó sì ṣòro sọ. Ẹ̀yin èèyàn wa, ṣùgbọ́n àṣà nígbàrà àwa Yorùbá nímọ̀ràn ká tó dípá á lọ síbi tá à ń lọ. Nílẹ̀ Yorùbá níjọ̀hún, gẹ́gẹ́ bí mo ti sọ fún yín rí pé àwa yìí ṣọdẹ, ṣùgbọ́n ọmọ ọdẹ ni wá. Bàbá tó bí bàbá mi ọdẹ ni, bàbá tó bí èmi náà ọdẹ ni. Lójú ayé bàbá mi lèmi náà ti ń ṣọdẹ, sẹ́ẹ̀rí pé ọmọ ọdẹ ni mí. Àṣà ìní gbòòrùn fẹ́ẹ́fẹ́ẹ̀fẹ́ ọdẹ lára ọmọ ọdẹ. Ẹ gbádùn mi dáadáa. Nílẹ̀ Yorùbá, ọmọ Yorùbá bá ń jáde lọ ibì kan, yóò fọ̀rọ̀ rẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ nílànà ìbílẹ̀. Ẹ gbádùn mi dáadáa. Ló jẹ́ kí n tún fẹ́ sọ àwọn nǹkan tí mo ti mẹ́nu bà rí jáde fún yín. Oríṣi méjì ni wọ́n sọ, ẹ̀yin èèyàn wa. Kí ni àkọ́kọ́ tí mo fẹ́ mẹ́nu bà? Tí àwọn bàbá bá ń lọ ibì kan, yálà wọ́n rí pé àwọn ń lọ ìlú tí wọn ò dé rí, wọn ò sì mọ̀fin bẹ̀. Láyé ìjọ́ òun orò lè gbé wọn, orò lè wà, orò tí wọ́n ṣèdè ẹni bá tó ń wá àjòjì tí wọ́n fẹ́ lò, àbáwọ̀ dọ̀gbọ́n sọ̀rọ̀ ara wọn kó tó kù nílé. Tẹ́ bá tiẹ̀ débi tí wọ́n lọ, tẹ́ bá ń wá àjòjì wọn lò, wọn ò ní rántí tiwọn. Àwọn ó ti lọ tẹ ẹlòmíì tí ò mọwọ́ tí ò mẹsẹ̀, tí èso ọmọ ọ̀jọ̀gbọ́n, òun lògùn ó kó lọ. Láyé àtijọ́ ìlògùn ti wà, ní sùmọ̀mí náà ti wà tipẹ́tipẹ́. Ọgbọ́n wo làwọn bàbá wa ń dá sí láyé àtijọ́. Níjọ́ òun àná tí Yorùbá bá fẹ́ jáde ńlé, ìwọ́n gbàdúrà ńlànà ìbílẹ̀, ìwọ́n ó ké pẹlẹ́dà wọn. Ẹ̀rí báwọn bàbá wa ti ń ṣe ń jọ nu, bó ni wọ́n ti ṣe. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ tá à ń sọ sínú afẹ́fẹ́ yìí, àpètúláàsì kẹ́ ẹ mú ṣe bí kẹ́ ẹ mú lò bí iṣẹ́, torí pé èyí tí ẹ̀sìn tí wọ́n bá ń ṣe bá fi ààyè gbà ẹni kò ṣe inú ẹ̀. Àpolongo ẹ̀sìn ìbílẹ̀, àpolongo ẹ̀sìn mùsùlùmí, àpolongo ẹ̀sìn kìrìsìtẹ́nì. Mò ń bá ọmọ Oòduà, ọmọ Yorùbá sọ̀rọ̀ tó létí èdè tí ń gbédè mi nílànà èyí tí ọ̀pá ẹ̀sìn kankan lára tó bá wù ọ́, tó bá rí pé ó wúlò fún ọ. Tó náà kọ́ ni pé báwọn bàbá wa ṣe máa ń ṣe nígbà wáṣẹ̀, nígbà ayé àtijọ́. Bóyá wọ́n fẹ́ wọkọ̀, wọ́n wá ń bẹ̀rù pé Ọlọ́run Olódùmarè sọ wa lọ sọ wa bọ̀. Kò sì dá àdúrà dúró, gbàdúrà lánàá ẹ̀sìn rẹ, fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́ láàárọ̀ kó tó máa lọ. Àmọ́dọ́gbọ́n Yorùbá ni ọ́, Yorùbá ìran Yorùbá lóríkì. Lè torí pé ayé bá mi kọ́ sọ pé èjò kì í lè yín mọ́. Yorùbá sì ní àṣà, Yorùbá ní èdè, Yorùbá sì níran. Ara àṣà àti èdè, kí ni jẹ́ èdè? Kì í ṣe tribe ká sọ̀rọ̀ nìkan ní èdè. Agbára ọ̀rọ̀. Mo ti sọ lórí afẹ́fẹ́ rí, lórí ìkànnì náà. Mo ní tó bá yá, Ọlọ́run fún mi ní ẹ̀mí àti àlàáfíà, kó sì fún ẹ̀yin náà ní orí ọ̀fẹ́ ká máa gbádùn ara wa lọ. Torí Ọlọ́run ló ní gbogbo wa lọ́dọ̀. Mo ń fi lé Ọlọ́run lọ́wọ́ bí àṣà bàbá wa nínú ìlànà mùsùlùmí wa ní insha Allah tó bá wù Ọlọ́run. Mo fẹ́ ṣe àwọn agbára ọ̀rọ̀ Yorùbá sínú fọ́nrán tí gbogbo yín ò lè máa rí wò.
agbára ọ̀rọ̀ Yorùbá bí iná bá ń jó agbára ọ̀rọ̀ tí Yorùbá sọ sí ọ̀rọ̀ kìkìdá ọ̀rọ̀ ni Ọlọ́run ni ọ̀rọ̀ láti ṣèkọ́ ṣe lè ọ̀rọ̀ ń sì wà kọ́ jáde ni káṣe ó sì tẹ̀lé Olúwa ni ó fàṣẹ sí torí òun ló ní ọ̀rọ̀ bí iná bá ń jó bóyá mọ́tò kan jóná àbí ilé kan ló fẹ́ jóná tẹ́ bá ti lè pe gbólóhùn sí ọ̀rọ̀ ni iná ni ó sì kú bí iná bá jóyàn bóyá iná jó ẹnìkan àbí iná jó ọ lọ́wọ́ gbólóhùn tó pè sí tí ò ní so tí ò ní ta ọmọ àkàndùn ló mú ọ lọ́wọ́ ni gbólóhùn tó lè pè sí kódà bẹ́ẹ̀ yẹn bá kú sílẹ̀ báyìí yóò bá mọ ọ̀rọ̀ tí wọ́n fi máa jí òkú gbólóhùn náà ni tó bá ti pè sí ilé tó bá pè lágbájá o yóò sì jí padà tó bá iparúgbó bá ní tásìkò rẹ ti tó tọ́lọ́run yóò kú padà àmọ́ yóò sọ fún ọ pé kì í ṣe kú èèyàn àmúwọ́ Ọlọ́run ni yóò kú padà tó bá pé kú àdó Ọlọ́run ètí ìtò yóò jí padà kò ní kú mọ́ àìmọye eré táwọn bàbá wa ṣe lójú wa àwọn ọmọ kékeré àìmọye tá a ti ṣe Ọlọ́run fún Yorùbá lágbára ọ̀rọ̀ kìkìdá ọ̀rọ̀ wà tá a lè sọ sáfẹ́fẹ́ tá a gbójú tókè báyìí tójò bá sú pẹ̀lú ògo Ọlọ́run yóò sì túká Ọlọ́run ó jẹ́ kó lọ ọ̀rọ̀ síbi tí ìyọ̀ǹda rẹ̀ bá wà tí yóò sì fààyè lẹ̀ bóyá ẹ fẹ́ ṣe wá sí ọ̀rọ̀ Ọlọ́run ni bóyá ẹ fẹ́ ṣe kankan ni ẹ pèsè Ọlọ́run dákun bùn alọ́jọ́ Ọlọ́run sì bùn alọ́jọ́ lò àyè pàṣẹ fọlọ́run àdá alábàání á sì bẹ́ lọ́run sí yóò sì ṣe ẹ gbọ́ mi yé torí Ọlọ́run ló ní ọ̀rọ̀ òun ló sì ní àṣẹ òun náà ni ó sì fi sí ẹ rí tóbìnrin bá bímọ tán tẹ́jẹ́ ọ̀dá mọ́ ọ ní ọ̀rọ̀ tí àwọn bàbá wọn sọ àbí ọgbẹ́ lọ́bàyàn lọ́wọ́ tẹ́jẹ́ ń ṣe yàlàyàlà ó ní tẹ́ wì tẹ́ bá ti pèsè ẹ̀jẹ̀ náà yóò dáwọ́ dúró oríṣiríṣi ọ̀nà bá orí bá ń fọyàn ó ní ọ̀rọ̀ inú bá ń run ọ́ ọlọ́rọ̀ tó lè pèsè tó bá ti sọ̀rọ̀ náà pẹ̀lú ògùn Ọlọ́run inú tán ti mo fi Ọlọ́run búra Ọlọ́run ti lò wá fúrú nǹkan báwọn lílu Ògbómọ̀ṣọ́ yìí àtàgbègbè rẹ̀ tí èsì ẹ̀mẹ́wàá táwọn ẹlẹ́rìí ti ń wò mí lè gbọ́ tí ẹ bá gbé yàn dé láti hospital ti lò oògùn oríṣiríṣi inú run ọ̀lọ́ wọ́n ti ya fọ́tò inú tẹ́ ẹ bá kìkìdá ọ̀rọ̀ kan lẹ́sọ̀ sí inú run ó sì lọ ẹ̀yin èèyàn wa Yorùbá ní agbára tó lódùmarè fún wọn àbàbà wa ń jọun bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ yìí náà ní ojú ó sì ní òdì Ọlọ́run ní jẹ́ kí òdì ọ̀rọ̀ bá wa